The first Alake of Egbaland is Abeokuta. The first Alake ni Abeokuta. Ibi tá a wà yìí, àwọn olóògbòní ló ń jókòó níbí báyìí, àwọn fraternities. And we have four sectional suburbs in Egbaland, which Alake is the paramount ruler. Nítorí pé níjọ́ yẹn lọ́hùn láyé ìjọ yẹn àwọn ọba ló ń ṣe ìgbẹ́jọ́. Ṣùgbọ́n nígbà tí nǹkan ti wá lajú, èèyàn mélòó ló bá fẹ́ dá lóhùn ni bàbá ṣe ní representative ìgbẹ́tò. Tá a bá rí nǹkan tó bá ṣẹlẹ̀ nílùú mi, kàn gbé wá síbí, kàn wá sọ. Wọ́n ṣe máa sọ pé àkẹlẹ̀jọ ń kú sí. Tá a bá wo building yìí dáadáa, a rí pé it's a cave house in those days. But nísìnyí bàbá ti modernize ẹ wo gbogbo àwọn artifacts tó wà ní gbogbo ara yìí. Now building yìí ó wà lọ́dọ̀ Ọọ̀ni, ibi tí wọ́n gbé Mọ́remí sí status Mọ́remí. Ó wà lọ́dọ̀ Aláàfin tẹ́ bá máa wọlé.